أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من سميع عليم من الشيطان الرجيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله عليكم رقيبا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم. Àmín. ó wà òkè báwọn. Àmín. orí mo rí pé ohun ó tún fẹ́ wí nǹkan mi lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ni. Sadaqallah. Mawlana al-azim. àfa wa ni wọ́n kẹ́ Kùránù yìí wọ́n sì ké dáa. Okay dá o. àwọn tí wọ́n mọ yìí kí alukurani bó ti tó àwọn ni wọ́n ń ná lówó yìí. Bẹ́ẹ̀ni. ẹ̀yin onílùsẹ̀ wà mẹ́ Bẹ́ẹ̀. kí má ṣe tánà dí àfa aláàfà ẹ̀dákẹ́já fún wọn lówó. ó dá ẹ bá ń sọ wípé Kùránù yìí ìwé ọlá. Kùránù yìí ìwé ọlá. Kùránù yìí ìwé ọlá o wọlá rẹ̀ wá sànù wa. Kùránù yìí ìwé ọlá. kó máa lo àpò àfa. Kùránù yìí ìwé ọlá. Kùránù yìí ìwé ọlá o. wọlá rẹ̀ wá sànù wa. àwọn èèyàn dìde sí Kùránì. Alikùránù yìí ìwé ọlá. wọlá rẹ̀ wá sànù wa. bàbá wa Ìmámù Sàlẹ̀ ọjà ala wa sala. Alikùránù yìí ìwé ọlá o. wọlá rẹ̀ wá sànù wa. Dostorun ìwé ọlá. wọlá rẹ̀ wá sànù wa. Anuru ìwé ọlá o. wọlá rẹ̀ wá sànù wa. Alikitabu ìwé ọlá. wọlá rẹ̀ wá sànù wa. Alifadilu ìwé ọlá o. wọlá rẹ̀ wá sànù wa. Alifurukọ́nù ìwé ọlá. wọlá rẹ̀ wá sànù wa. Encyclopedia ìwé ọlá o. wọlá rẹ̀ wá sànù wa. ẹ má domi papọ̀ mẹ́jẹ̀ ìwé ọlá. wọlá rẹ̀ wá sànù wa. Encyclopedia ìwé ọlá. wọlá rẹ̀ wá sànù wa. Most complete book ìwé ọlá o. wọlá rẹ̀ wá sànù wa. Most comprehensive ìwé ọlá o. wọlá rẹ̀ wá sànù wa. Most explanatory ìwé ọlá o. wọlá rẹ̀ wá sànù wa. ìwé ọlá. wọlá rẹ̀ wá sànù wa. ìwé ọlá. wọlá rẹ̀ wá sànù wa. Wallahi ìwé
ọ̀la o. wọlá rẹ̀ wá ṣàánú wa. encyclopedia ìwé ọ̀la o. wọlá rẹ̀ wá ṣàánú wa. most comprehensive ìwé ọ̀la o. wọlá rẹ̀ wá ṣàánú wa. most explanatory ìwé ọ̀la o. wọlá rẹ̀ wá ṣàánú wa. 1/14 súrọ̀. wọlá rẹ̀ wá ṣàánú wa. 1/14 súrọ̀. wọlá rẹ̀ wá ṣàánú wa. súrọ̀. wọlá rẹ̀ wá ṣàánú wa. Fatiha ń bẹ níbẹ̀ ó tún ní àlèfílàmì. Fatiha ń bẹ níbẹ̀ ó tún ní àlèfílàmì. Fatiha ń bẹ níbẹ̀ ó tún ní Suratul Kahfi. Fatiha ń bẹ níbẹ̀ ó tún ní àlèfílàmì. Fatiha ń bẹ níbẹ̀ ó tún ní Suratul Kahfi. Fatiha ń bẹ níbẹ̀ ó tún ní àlèfílàmì. Àdé tí bàbá oníwàásí ni ló jẹ́ máa lọ lábẹ́. Fatiha ń bẹ níbẹ̀ ó tún ní Suratul Kahfi. Fatiha ń bẹ níbẹ̀ ó tún ní Abalaji. àlèfílàmì. Ó tún ní Suratul Kahfi. Ó tún ní Suratul ọmọ súra ni. ó tún ní Suratul Kawthar. Ó tún ní Suratul Nasir. ó tún ní Suratul Baqara. Ó tún ní Suratul Nuru. Suratul Yasin. Ó tún ní Suratul Waqi'a. ó tún ní Suratul Mulk. Ó tún ní Suratul Layli. ó tún ní Suratul Shams. Yazali Ula. Kọ́ni bàbá ọ̀tẹ̀, kọ́ni bàbá ọ̀tẹ̀. أسيف القادريات عيش سليما يا عيسى بابا صلاتي Aya Isa bàbá ọ̀tẹ̀ salati. يا من يستديه به رجال salati ladon bayna adwahi sala tusirru nasa bil qur'an mutila tusirru nasa bil qur'an mutila ranina sauti misma